Peter Obi ti fa ìwé ẹgbẹ́ Labour ya, ó bọ́ sínú ADC. Gbogbo awuyewuye pé níbo ni Peter Obi yóò ti du ipò ààrẹ lọ́dún 2027, ṣé inú Labour ni àbí inú PDP àbí inú ADC? Gbogbo ariwo náà parí báyìí lọ́jọ́ tí ọdún parí gan-an. Lọ́jọ́ náà ni ọkùnrin tó dupò ààrẹ ní 2023 tó sì kó gìrìgìrì bá àwọn olóṣèlú gbogbo náà ní òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour o. Ọjọ́ 21 oṣù kejìlá 2025 ni ọjọ́ tí Obi kéde pé òun ti fàwé ẹgbẹ́ àwọn Labour ya. Ọjọ́ náà ló kéde fún gbogbo ayé pé tàbí ṣùgbọ́n kan kò sí níbẹ̀ mọ́ o. Òun ti bọ́ sínú ẹgbẹ́ ADC pẹ̀lú gbogbo ara òun. Gbogbo ẹni tó bá fẹ́ràn òun inú ẹgbẹ́ náà ni kí wọ́n máa bọ̀, níbẹ̀ ni wọn yóò ti bá òun. Bí ọ̀rọ̀ náà ti dáa tó, ó bá wọn lójijì nínú ẹgbẹ́ Labour. Ó ṣe wọ́n ní ààhín nínú ẹgbẹ́ ADC tí Obi lọ. Àwọn tó sì jó lára jù làwọn PDP tí wọ́n ti ń retí pé bí àwọn bá lè rí wàhálà àwọn yìí yanjú, àwọn yóò fa ọkùnrin náà nítorí orúkọ àti èrò tó wà lẹ́yìn ẹ̀ pé kó máa bọ̀ kó wá díje du ipò ààrẹ lọ́dọ̀ àwọn. Àfi lójijì tí ọ̀kẹ́rẹ́ gun orí ìrókò lójú ọdẹ bá dá. Ọ̀rọ̀ náà bá àwọn Labour lójijì nítorí àwọn ti rò pé nínú ẹgbẹ́ náà làwọn yóò ti máa halẹ̀ mọ́ Peter ni, tí àwọn yóò sì máa pàṣẹ fún un pé báyìí ni kó rìn ín, tí kò bá sì ti lè rìn ín bẹ́ẹ̀ kó kúrò nínú ẹgbẹ́ àwọn. Ohun tó fa èyí kò ju orúkọ tí ẹgbẹ́ Labour ṣàdédé ní 2022 lọ. Ìyẹn nígbà tí Peter Obi kéde pé nínú ẹgbẹ́ náà lòun yóò ti du ipò ààrẹ. Kó tó di ìgbà náà, irú orúkọ tí ẹgbẹ́ Labour ní láàrin ọdún 2022 sí 2023 àti títí di àsìkò yìí pàápàá, ẹgbẹ́ náà kò gbóòórùn irú ẹ̀ rí. Kò sì ní àríyànjiyàn kan nínú pé Peter Obi ló gbé orúkọ ẹgbẹ́ náà já gbangba. Eléyìí ò ní wá ń wí nínú o, nítorí láti 2002 ni wọ́n ti dá ẹgbẹ́ náà sílẹ̀. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni. Ẹgbẹ́ òṣìṣẹ́ parapọ̀ Nigerian Labour Congress NLC ló dá a sílẹ̀, tí wọ́n ní kí ìyà má jẹ àwọn òṣìṣẹ́ làwọn ṣe fẹ́ ní ẹgbẹ́ òṣèlú tàwọn. Ní 2002 yìí, orúkọ ẹgbẹ́ yìí ni Party for Social Democracy. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n dìbò tán ní 2003, wọ́n yí orúkọ ẹgbẹ́ náà padà sí Labour Party. Síbẹ̀ náà kò sẹ́nìkan tó yà sí wọn, kò sẹ́ni tó rí tiwọn rò. Àmọ́ ní 2006 tí Olúṣẹ́gun Mímíkò ní òun fẹ́ ṣe gómìnà Ondo, tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ní kò lè ṣe é torí ọ̀rẹ́ òun ni Olúṣẹ́gun Àgàgù tó ń ṣe gómìnà ibẹ̀, tí Mímíkò bínú fi ipò mínísítà tí Ọbásanjọ́ fi sílẹ̀ lọ́jọ́ 8 oṣù kejìlá ọdún 2006 yìí, tó sì kúrò nínú ẹgbẹ́ PDP lọ́jọ́ kan náà, inú ẹgbẹ́ Labour ló balẹ̀ sí. Àlejò ńlá tí ẹgbẹ́ náà kò rí irú ẹ̀ rí ni. Nídìí èyí ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejìlá 2006, ẹgbẹ́ Labour fohùn ṣọ̀kan pé Mímíkò ni yóò du ipò lórúkọ àwọn, ìyẹn ipò gómìnà ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni Mímíkò du ipò, ó sì wọlé. Ọ̀rọ̀ sì di ìjà láàrin òun àti Àgàgù. Wọ́n lọ sílé ẹjọ́ nígbà tó sì dọjọ́ 16 oṣù kejì ní 2009. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn dá Mímíkò láre. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Labour ní gómìnà kan, orúkọ wọn sì jáde. Àmọ́ ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2014, Mímíkò fi Labour sílẹ̀. Ó padà sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ nínú PDP. Ó ní ilé òun lòún padà sí yẹn. Bẹ́ẹ̀ ni Labour tún rẹpẹtẹ. Ẹgbẹ́ náà sì di ẹgbẹ́ kan tí àwọn òṣèlú tó bá ní wàhálà níbi tí wọ́n bá wà máa ń sáré wá lọ láti fi du ipò tí wọ́n bá ń wá. Wọn kò rẹ́sẹ̀ múlẹ̀ dáadáa. Ohun tó ṣẹlẹ̀ sí Peter Obi náà nìyẹn o. Ní gbogbo ìgbà tí wọ́n dá ẹgbẹ́ Labour sílẹ̀, Obi wà nínú ẹgbẹ́ Abure níbi tó ti ń ṣe gómìnà l'Anambra. Nígbà tó sì ṣe gómìnà ẹ̀ tán ní 2014 ni Jonathan fà á mọ́ra. Ọ̀sán kan òru kan ló sì bẹ́ mọ́ wọn nínú PDP. Nígbà tó sì di 2018, Atiku mú un jáde bí ẹni tí yóò ṣe igbákejì ààrẹ bí àwọn bá dìbò wọlé ní 2019. Àmọ́ wọn ò wọlé, kálukú sì gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Kó tó wá di pé wọ́n tún pàdé ní 2022
tí Atiku lóun yóò du ipò ààrẹ tí òun Obi náà lóun yóò du ipò ààrẹ níbi tí tọ̀gá tọmọṣẹ́ sì ti fẹ́ dìgbò lu ara wọn nìyẹn. Nígbà tí ogun náà fẹ́ le, Peter Obi bẹ́ jáde nínú PDP lọ́jọ́ 24 oṣù karùn-ún 2022. Ní ọjọ́ kejì ẹ̀ ló sì balẹ̀ gudẹ̀ sínú Labour tó ní níbẹ̀ lòun yóò ti du ipò ààrẹ. Nídìí èyí ní 30 ọjọ́ oṣù karùn-ún yìí kan náà ẹgbẹ́ òṣèlú Labour Party fa Peter Obi kalẹ̀ wọ́n lóun yóò du ipò ààrẹ lórúkọ àwọn. Èyí ni pé Peter Obi kì í ṣe ọmọ ẹgbẹ́ Labour ó kàn bẹ́ wá sí àárín wọn, ohun tó sì padà fa wàhálà fún nìyẹn. Ṣùgbọ́n àwọn Labour náà rí ohun tí wọn kò rí rí o, nítorí láti ọjọ́ tí wọ́n ti ń ṣe ẹgbẹ́ wọn bọ̀ wọn kò rí èrò tó tó bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ wọn rí. Bí Labour bá sì sọ pé nítorí àwọn jẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ làwọn ọmọdé àti àgbà ṣe fẹ́ràn àwọn, irọ́ ni wọ́n ń pa o, nítorí kì í ṣe ẹgbẹ́ wọn ni wọ́n fẹ́ràn, Peter Obi ni. Ìdí tí èyí fi rí bẹ́ẹ̀ ni pé ní 2019 ẹgbẹ́ Labour fa òǹdùpọ̀ ààrẹ kalẹ̀. Alhaji Muhammadu Usman Saki ní orúkọ ẹni tó du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Igbákejì ẹ̀ tí wọ́n jọ dupò náà sì ni olóyè Ezekiel Akpan. Àmọ́ lẹ́yìn tí wọ́n dìbò tán 5,054 5,074 ìbò ni wọ́n rí mú, àfi bí ìgbà tí wọn ò kópa nínú ìbò náà rárá. Àmọ́ ní 2023 nígbà tí Peter Obi jáde du ipò náà 6,11,533 6,101,533 ní ìbò tí Peter ní. Irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí. Ohun tó sì padà yí àwọn aṣáájú ẹgbẹ́ Labour lórí rèé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló nígbàgbọ́ pé ẹgbẹ́ Labour láyé ń fẹ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fún Peter Obi láwọn òfin oríṣiríṣi tí wọ́n sì fi ń hàn pé kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn láti bẹ̀rẹ̀, àtọ̀húnrìnwá lásán ni. Lára ohun tó jẹ́ kí Peter kó ẹrù ẹ̀ rèé. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú tó sì wá padà sínú ADC, ẹgbẹ́ tí wọ́n ti jọ dá sílẹ̀ nígbà kan. Peter Obi sọ̀rọ̀ pé òun fẹ́ lu ẹgbẹ́ náà láti fi ṣe orírun gbogbo àwọn alátakò ni, ìyẹn gbogbo àwọn tí wọ́n bá mọ̀ pé àwọn ò fẹ́ bí nǹkan ti ń lọ nílẹ̀ yìí nídìí ètò ààbò, ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan míì gbogbo. Ó ní báyìí tí òun ti gúnlẹ̀ sínú ẹgbẹ́ náà, gbogbo àwọn òṣèlú ńláńlá ni yóò padà wọbẹ̀, àwọn yóò sì jọ pawọ́pọ̀ láti jọ gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n wà níbẹ̀ báyìí tí àwọn yóò sì tún Nàìjíríà ṣe. Ọkùnrin náà ní kì í ṣe pé òun fi dandan lé pé àfi kí òun jẹ́ ààrẹ Nàìjíríà ní tipátipá, àmọ́ kí òun pèsè ààyè kan tí àwọn yóò fi lè máa fi ohun tíjọba yìí bá ṣe tí ò dáa hàn gbogbo ayé, tí àwọn yóò sì lè lò láti gbàjọba kúrò lọ́wọ́ wọn nígbà tí àwọn mọ̀ pé àwọn lè ṣe dáadáa. Ọkùnrin náà ní kò sí ẹni tí yóò sọ pé àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ tí ìyà sì ń jẹ kò pọ̀ ní Nàìjíríà tó gẹ́ẹ́. Àti pé ohun tó ń dùn òun jù nínú ọ̀rọ̀ yìí ni pé owó wà ní Nàìjíríà, àwọn ìbàdí èèyàn ló ń kó o jẹ ni. Péjú gbogbo ẹ̀ lọ, nígbà táwọn bá gbàjọba, ọmọ onílé kò ní sùn ta mọ́ o, ọmọ àgbẹ̀ ò sì ní máa ti èèpo iṣu jẹ. Olórí igun kan nínú ẹgbẹ́ Labour, Julius Abure, ti sáré sọ̀rọ̀. Ó ní bí Obi ti lọ́rùn ní ló dáa o. Ó ní lílo ẹ̀ tú okùn ìṣòro tó wà lọ́rùn Labour Party kúrò ní, pé lásìkò yìí làwọn yóò rojú ara àwọn dáadáa. Ọ̀pọ̀ èèyàn ló yín mú sí ọkùnrin náà ṣá o. Wọ́n ló yẹ kó yẹ ara ẹ̀ wò, nítorí láti ìgbà tó ti ń bá Nyesom Wike ṣọ̀rẹ́ láwọn èèyàn tí wọ́n ní làákàyè òṣèlú ti ń sọ pé ohun tí yóò pa ẹgbẹ́ Labour ní Abure rawọ́ lé, torí wọn kò ní rí èèyàn gidi kan fà kalẹ̀. Nígbẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu ni wọn yóò padà sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ fún láti ọ̀dọ̀ Wike, àti pé nígbà náà ni wọn yóò mọ òdì kejì òṣèlú, torí ní wàrà ṣẹṣà tí Obi bá ti yọ kúrò nínú ẹgbẹ́ wọn tàbí tí wọ́n bá ti rí i pé wọn kò kà á sí ẹni tí yóò lè du ipò ààrẹ, gbàrà náà ni àti Wike o àti àwọn èèyàn ààrẹ tí wọ́n fẹ́ lò wọ́n yóò ti padà lẹ́yìn wọn. Èèyàn kò lè sọ bí eléyìí yóò rí bẹ́ẹ̀ bí kò ní rí bẹ́ẹ̀ o. Sùúrù tó lọ́jọ́ ni ṣáà. Gbogbo ayé yóò wo ìtú tí Abure àti àwọn èèyàn rẹ̀ yóò pa nínú ẹgbẹ́ Labour báyìí. Wọn yóò sì wo ẹni tí wọ́n fẹ́ fà kalẹ̀ tí yóò lè dípò Peter Obi, tí àwọn èèyàn yóò sì sáré sí i bí wọ́n ṣe sáré sí Peter lọ́jọ́ náà lọ́hùn-ún.
ohun tí èèyàn kò tí ì mọ̀ ni bí Peter Obi yóò wà ráàyè du ipò ààrẹ nínú ẹgbẹ́ ADC tó fi gbogbo ara wọ̀ yìí o àbí kò ní rí àyè níbẹ̀. ìdí ni pé àwọn ọ̀gá ẹ̀ tó sá fún lọ́jọ́sí tó fi rọ́ lọ bá wọn ní Labour, àwọn ọ̀gá ẹ̀ náà ṣì wà níkàlẹ̀ níbi tó lọ yìí o, ìyẹn Atiku Abubakar àti àwọn ọmọ ogun ẹ̀. gbogbo ètò tí àwọn fẹ́ fún Peter Obi lòun ń yẹ̀ dànù tẹ́lẹ̀. bí wọ́n ti ń fà á kó wá ṣe igbákejì Atiku ló ń sọ pé òun ò ṣe, pé ipò ààrẹ lòun torí ẹ̀ wá, òun kò wá ṣe igbákejì fẹ́nìkan. bí àwọn kan ṣe ń sọ pé Atiku kò fẹ́ tiẹ̀ du ipò ààrẹ mọ́ torí àgbà ti dé, pé ó múra láti fẹ̀yìntì pàápàá, bẹ́ẹ̀ làwọn èèyàn bàbá náà ń fò jáde pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ o. kẹ́nìkan má fẹnu rìtáyámẹ́ǹtì pé Atiku wọ́ndà, torí kókó lára bàbá náà le, àti pé níwọ̀n ìgbà tírú Muhammadu Buhari ti lè ṣèjọba tí Tinubu náà sì ń ṣe é lọ́wọ́lọ́wọ́, ọ̀rọ̀ pé arúgbó l'Atiku kò ní wọlé o. àmọ́ èèyàn kì í kí ẹsẹ̀ bọ odò kó wá ní òtútù mú òun. Peter Obi ti wọlé, ó ti wọlé ná. irú irin tí wọ́n bá sì fẹ́ fi ara wọn rọ nínú ADC, ojú gbogbo wa báyìí ló kù tí yóò ṣe. Ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìfisílẹ̀ ẹgbẹ́ Labour Party tí Peter Obi ṣe tó sì bọ́ sínú ẹgbẹ́ ADC lọ́jọ́ tọdún 2025 parí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú àmójúbà ọdún tuntun.